Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sí ìkànnì Project African Movement, èyí tí àwọn àjọ Pan Facilitator Group tí wọ́n gbé kalẹ̀ láti máa kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá káàkiri àgbáyé. Orúkọ mi ni Wálé Azeez. Ohun tí ẹ̀kọ́ mi tòní dálé lórí òun ni a pè ní literature Yorùbá. Literature Yorùbá yìí ó pín sí ẹ̀ka mẹ́ta. A ní èyí tó ń sọ nípa eré oníṣe, a ní èyí tó ń sọ nípa ewì alohùn, a sì ní èyí tó ń sọ nípa ìtàn àròsọ. Tí a bá wò a bá lọ síbi èyí tí wọ́n pè ní ìtàn àròsọ, èyí tó jẹ́ pé òun ni kókó iṣẹ́ wa tí a fẹ́ yàn láàyò lénìí. Ohun tí ìtàn àròsọ sọ fún wa ni pé kí ni àwọn Yorùbá ti ń pè ní ìtàn gan. Ìtàn ní nǹkan tó ti ṣẹlẹ̀, bóyá ó ti ṣẹlẹ̀ tipẹ́ bóyá àdáyébá ni, kò sójú ẹni, ṣùgbọ́n ìyẹn gba gẹ́gẹ́ bí àrọ́bá tí ẹ̀nà tó wá ń rọ fún ẹlòmíì láti lè jẹ́ kó ní òye nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ̀yìn, òun là ń pè ní ìtàn. Kí ni àwọn Yorùbá ń pè ní àròsọ? Àròsọ ni nǹkan tí a gbé kalẹ̀ láti èrò ọkàn wa. Ẹni tí orí ẹ̀ bá pé, tí ó mọ nǹkan tó ń ṣe, tó mọ ọwọ́ ọ̀tún sọ̀tún, tó sì mọ ọwọ́ òsì sí òsì, a lè ronú jinlẹ̀. Kì í ṣe gbogbo èèyàn ló máa ń ní àǹfààní láti lè kọ ìtàn àròsọ tàbí láti lè ro nǹkan. Ẹ̀bùn ni látọ̀dọ̀ Olódùmarè fún àwọn ọmọ adáríhurun. Ohun táwọn ń pè ní ìtàn àròsọ nílẹ̀ Yorùbá yìí ó fẹ̀jú gan. Lára àwọn tó wà lábẹ́ ìtàn àròsọ ni a ti rí àlọ́ onítàn tàbí àlọ́ àpagbè. Yàtọ̀ sí àlọ́ onítàn tàbí àlọ́ àpagbè yìí, a tún ní àlọ́ tí a mọ̀ sí àlọ́ àpamọ̀, èyí tí àwọn Yorùbá ń lò láti fi ṣe kíni o, láti fi wò ó, láti lè jẹ́ kí orí ọmọ kí ó pé, kí ọmọ lè tètè ronú, torí láti kékeré ni àwọn Yorùbá ti máa ń lo àlọ́ yìí láti fi kọ́ àwọn ọmọdé, pàápàá jùlọ nígbà tí wọ́n bá ti wà ní ọmọ ọdún bíi 6 lọ sókè. Wọ́n á fẹ́ kọ́ láti lè máa ronú. Bí àpẹẹrẹ nínú àlọ́ àpamọ̀ kan tí a mọ̀, ó sọ fún wa pé ó wà láàyè, kò pariwo, ó dòkú tán, ó fi gbé bọnu. Nǹkan tó wà láàyè tó yẹ kó mí, tó yẹ kó pariwo, kò pariwo, ṣùgbọ́n wà tó dòkú tán. Ọmọdé tó bá fẹ́ dáhùn béèrè yìí á ronú jinlẹ̀, á dẹ̀ mọ nǹkan tó fẹ́ sọ. Ṣùgbọ́n tó bá yọ pé wà láàyè, kò pariwo, ó dòkú tán, ó pariwo. Òun ni ewé tí ó wà láàyè tí ó sọ̀rọ̀, ṣùgbọ́n gbà tó di ìràwé tán tó rẹ̀ sílẹ̀, tí a bá tẹnu rẹ̀, á rí pé tó bá tẹnu ìràwé, tó bá tẹwé tó wà nílẹ̀, bó bá ti ń tẹ ló sì máa ṣe kí ni o, ni wọ́n á ti máa pariwo. Ara àlọ́ àpamọ̀ nìyẹn. Àwọn àlọ́ àpagbè eléyìí òun ni àwọn àlọ́ tá máa ń pa, tó yẹ pé bá ṣe ń pa ni wọ́n máa gbé tẹ̀lé wa. Irúfẹ́ àlọ́ àpagbè báyìí pọ̀ lóríṣiríṣi. A gbọ́dọ̀ ní apá àlọ́, a sì gbọ́dọ̀ ní àwọn tí ó gbọ́ àlọ́. Ìyẹn ni pé a gbọ́dọ̀ ní ẹni tí ó gbọ́ ìtàn tí apá àlọ́ fẹ́ ṣe kí ni o, tó fẹ́ pa fún wa. Tí apá àlọ́ bá ti gbéra, tó bá yọ pé fẹ́ bẹ̀rẹ̀ àlọ́, tó bá ní àlọ́ o, àwọn tó jẹ́ ọmọlẹ́yìn tó fẹ́ gbé àlọ́ ní àlọ́ mi lórí olórí tani. Olórí tani yìí ni ẹni tó pa àlọ́ yóò sì bẹ̀rẹ̀ sí sọ ìtàn rẹ̀ tí ó fẹ́ sọ. Bí ó ti jẹ́ pé kò sí àyè fún wa lénìí, ohun tí a fẹ́ ṣe ni pé láti lè jẹ́ ká mọ̀ pé èdè Yorùbá ó fẹ̀jú ju nǹkan tí a rò lọ. Yàtọ̀ sí èyí, ẹ jẹ́ ká tún wò nínú lẹ́yìn àlọ́ àpagbè tàbí àlọ́ àpamọ̀ yìí, ohun tó tún jẹ́ ọ̀kan tó yẹ pé ó kó àwọn méjèèjì sínú, òun tún ni eré òṣùpá. Yàtọ̀ sí pé wọ́n pa àlọ́ àpamọ̀ àti àpagbè, kódà gan lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe eré òṣùpá tán ni àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè máa ń wọlé wá. Bí àpẹẹrẹ, nígbà tí àwọn ọmọdé bá jẹun tán, àwọn elétò ìlera jẹ́ ká mọ̀ yìí pé kò í ṣe pé tí a bá ti jẹun tán nígbà ní ká lọ fi ìhà lélẹ̀ láti sùn. A gbọ́dọ̀ ṣeré díẹ̀ láti jẹ́ kí oúnjẹ tí a jẹ kó ṣe kí ni o, kó lè jà. Èyí tí ó lọ sílé mi á lọ sílé mi, èyí tí ó ṣara lókun á ṣe ara lókun. Ṣùgbọ́n ìgbà tó yẹ pé tá bá ti jẹun tán, òun la lọ sùn, ẹ̀rọ tó ń lọ oúnjẹ wọ̀nyí kò ní lè rí iṣẹ́ ṣe dáadáa, ó sì lè mú kí àárẹ̀ ọkàn tàbí nǹkan kan kó bá ní. Ṣùgbọ́n ìgbà tí àwọn ọmọdé bá jẹun tán láyé àtijọ́, wọ́n á jáde síta,
wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe eré òṣùpá. Àsìkò tí wọ́n máa ń ṣe nígbà tí òjò kò bá rọ̀ tó yẹ pé òṣùpá yọ, ìyẹn jẹ́ àsìkò ẹ̀rùn èyí tó yẹ pé kò ní sójò, afẹ́fẹ́ máa fẹ́, oníkálùkù á fẹ́ jókòó sí ìta gbangba láti lè gba atẹ́gùn Olódùmarè tó ń fẹ́. Kí ni nǹkan tá ń sọ ni pé eré òṣùpá yìí àwọn ọmọ ìyá bẹ̀rẹ̀ sí ṣe, èyí tí ara rẹ̀ ò bá dá láàrin wọn òun á dúró sẹ́gbẹ̀ẹ́ kan á máa wò wọ́n, ṣùgbọ́n àwọn tí ara wọn bá lè, nítorí pé eré òṣùpá yìí àtúnjẹ́ ká, ó máa ń jẹ́ ká àwọn ọmọdé mọ̀, a máa ń jẹ́ ká àwọn àmọ́ bí ara àwọn ọmọdé ṣe le sí, bí agbára wọn ṣe le sí. Àárí àwọn eré tí wọ́n máa ṣe ẹkùn mẹ́ran, bojúbojú, tí wọ́n bá ti ń ṣe léyìí a máa mọ̀, wọ́n á sáré sọ́tún, wọ́n á sáré sósì. Nígbà tí wọ́n bá fi ṣèyí tán ara wọn á ti ṣe kíni, á jí kiri kó tó di pé wọ́n á jókòó láti máa gbọ́ oríṣiríṣi ìtàn bíi àlọ́ àpamọ̀ tàbí àlọ́ àpagbè. Kókó àwọn ọ̀rọ̀ tó máa ń jáde nínú àwọn àlọ́ yìí, àwọn ni pé láti máa fi kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ bí a ṣe lè lo ìgbésí ayé wa nírọ̀rùn, ẹ̀kọ́ bí ọmọ ṣe lè bẹ̀rù àwọn òbí, ẹ̀kọ́ bí ọmọ ṣe lè mú àwùjọ kí àwùjọ dára, ẹ̀kọ́ bí àwùjọ ò ṣe ní ṣe kíni o, tí kò ṣe ní bàjẹ́ láti ọwọ́ ọmọ nígbà tí wọ́n bá dàgbà. Wọ́n ní ọmọdé òní òun ni àgbà lọ́la, ẹni tó ń sọ̀tàn lénìí tó ń gbọ́tàn lénìí òun náà á di àpàtàn ní ọ̀la. Ohun tá à ń sọ fún wa ni pé ìtàn àròsọ Yorùbá ó fẹ̀jú gan. Mo lérò yìí pé àlàyé nǹkan tí a ṣe yìí ó yé wa, èyí tó yẹ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa gbọ́ nípa ohun tó jù bẹ́ẹ̀ lọ, nípa ohun tí a mọ̀ sí literature Yorùbá, pàápàá jùlọ èyí tó jẹ́ ìtàn àròsọ. A ti béèrè pé kí ni a pè ní ìtàn àròsọ àbí kí ni a pè ní ìtàn gan-an. Ìtàn ni nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí èyí tí ó ṣẹlẹ̀ níṣojú wa tí a wá ń ṣe kíni o, tí a wá ń jábọ̀ rẹ̀, èyí tá a ti gbọ́ tàbí tó yẹ pé sojú tó wá lóṣẹ̀ tá a tún jábọ̀ rẹ̀ fún ẹlòmíràn. Ìyẹn ni pé à ń ṣe àwítúnwí tàbí àwígbọ́ rẹ̀ pé àwa náà ti gbọ́ nǹkan yẹn, àwa náà a tún bẹ̀rẹ̀ sí ṣe kíni, a tún bẹ̀rẹ̀ sí fi dáni ní ẹ̀kọ́, òun là ń pè ní ìtàn. Ohun tí a pè ní àròsọ ni pé ẹni tó rí ẹ bá pé tó mọ̀ ọ̀tún lọ́tún tó sì mọ̀ sí lósì, tó yẹ pé ó lè ronú jinlẹ̀, àwọn yìí wọ́n lè gbé ohun tí a ń pè ní ìtàn àròsọ kalẹ̀. Nítorí pé àwùjọ la wà, ẹ̀kọ́ oríṣiríṣi ló dẹ̀ wà láàrin àwùjọ. Tá a bá sọ̀rọ̀ nípa àlọ́ àpagbè gan, a lè pé tá a máa sọ̀rọ̀ nípa ìjàpá, ọ̀kẹ́rẹ́, àwọn òkòkò. Káwò, ẹ jẹ́ ká wo àlọ́ ìjàpá àti ọ̀kẹ́rẹ́. Ọ̀kẹ́rẹ́ jẹ́ ẹni tí ó lágbára tí ó sì lè ṣiṣẹ́ oko dáadáa. Ó lọ dá oko ṣùgbọ́n kò la ọ̀nà sí ibi tí oko rẹ̀ yìí wà. Ó dá oko yìí débi pé gbogbo nǹkan yẹn dá, gbogbo ewébẹ̀, gbogbo ẹ̀rí bògàdà, iṣu ta, àgbàdo ta, gbogbo nǹkan pátá ó rí mìnìmìnì. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ewébẹ̀ kò sẹ́ni tí ó débẹ̀, ọ̀pẹ tó gbìn gbogbo ẹ̀ pọ́n wẹ̀, ó ń gbádùn ẹ̀, kò sọ fún ọmọ, kò sọ fún ìyàwó. Ó wá dijọ́ kan, ìjàpá wá béèrè lọ́wọ́ ọ̀kẹ́rẹ́ pé ìwọ ọ̀rẹ́ mi, kí ló ń jẹ gan tí ara rẹ fi ń dán báyìí? Ó ní ọlọ́ọ̀lọ́hun ni, ọlọ́ọ̀lọ́hun, jẹ́mi náà máa jọ ọlọ́ọ̀lọ́hun ni. Ó ní ọlọ́ọ̀lọ́hun lèmi jẹ. Bí ìjàpá ti lọ́gbọ́n tẹ̀lé ọ̀kẹ́rẹ́ nìyẹn tó fi mọ̀ pé oko tí ọ̀kẹ́rẹ́ dá òun ló ti lọ mú nǹkan tó ń jẹ. Nígbà tí ìjàpá dé, kí leléyìí, Olódùmarè o, nǹkan tí ọ̀kẹ́rẹ́ fi pamọ́ fún mi leléyìí. Ṣàmọ̀ wípé ìjàpá rè ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni. Ìgbà tí ó dá àárín ìlú ọlọ́pẹ́ gbogbo àwọn ẹranko jọ pé ẹjọ́ o, ẹ bá mi ṣẹ́ ní ọ̀la o. Ó tún yáwó lọ́wọ́ ọ̀kẹ́rẹ́ gan. Ọ̀kẹ́rẹ́ gbé lọ́wọ́ ẹbí sí olóhùn á dá padà fún lọ́jọ́ kẹta. Ó ra oúnjẹ tó pọ̀, ó ṣe oúnjẹ fáwọn ẹranko tó kù bí wọ́n ti bá la ọ̀nà dé oko ọ̀kẹ́rẹ́ nìyẹn. Nígbà tó lánàá dé oko ọ̀kẹ́rẹ́ lọ fẹjọ́ sùn bá pé oko òun ni bí ìjàpá báwo ló ṣe báyìí, ṣé wọ́n dáko ni? Nítorí pé kò sọ pé àlọ́ yẹn ó kọ́ wa yí pé gbogbo ibi tá a bá wà gẹ́gẹ́ bí olórí ká má jẹ́ oníwọ̀bìà. Nítorí gbogbo nǹkan tá a bá kó jọ yóò pẹ̀lú kí ni yóò padà di òfo tí kò ní wúlò fún wa, kò ní wúlò fún ọmọ wa. Ohun tá à ń sọ ni pé nínú àwọn ìtàn àròsọ wọ̀nyí àwọn kókó oríṣiríṣi ló máa ń jẹyọ bíi ẹ̀kọ́ ilé, ìfaradà, ìnísùúrù, ìmọ̀ ọmọlúàbí tàbí ìwà ọmọlúàbí láwùjọ láti gbé kalẹ̀. Mo lérò pé ẹ̀kọ́ tí a kọ́ lé ní ó yé wa. Mo lérò pé tí a bá ní ìbéèrè a lè tẹ ìbéèrè wa, tàbí a bá ní èrò kan àbí méjì láti lè jẹ́ pé
kí ìlànà ẹ̀kọ́ yìí kó tún ṣe kíni kó tún gbòòrò sí, a lè gún wa ní kẹ́sẹ́ kí a lè ṣe àtúnṣe. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù ètò yìí, àwọn tó yẹ pé ó fi àǹfààní kan yìí sílẹ̀ láti ṣe kíni o, láti lè máa kọ́ ẹ̀kọ́ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Àwọn ni a pè ní Palm Facilitators Group. Àwọn náà gbé kalẹ̀ lọ́yẹ́ pé wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ẹ̀kọ́ èdè ẹ̀kọ́ èdè Yorùbá kò yẹ nǹkan yẹn jẹ́ nǹkan tá a máa bò máa bí aṣọ, ó jẹ́ dandan pé a máa tan àtànká ẹ̀ láti ara ìkànnì yìí. Wọ́n fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n máa bá wa gbọ́ ìkànnì yìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù yìí. Àwọn tó ṣe agbátẹrù yìí àwọn ń wò wípé àwọn kankan ń bẹ tẹ́ pé ó ti ń mẹ́hẹ láwùjọ wa. Bí àpẹẹrẹ jẹ́ ká wo orí ìtàn tí a sọ, ìtàn Ìjàpá àti Ọ̀kẹ́rẹ́ yìí. Oríṣiríṣi àwọn nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa, ètò ẹ pé inú ìtàn àròsọ òun la ti rí. Kódà gan nínú ẹbí nínú ará irú nǹkan báyìí lè máa ṣẹlẹ̀. Ẹlòmíì bẹ tẹ́ pé nígbà tó bá kú tán gbogbo dúkìá rẹ̀ á di ti ẹni ẹlẹ́ni. Tó bí a bá ní ìbéèrè kan tàbí méjì a lè fi ṣọwọ́ sí orí ìkànnì yìí. Ó di ìgbà míì, ó dàbọ̀.